ó mọ̀ bó sì tẹ̀ ń ṣe yẹn òun ló kó ṣèrànyìn torí ẹ máa ń ròdòdó ẹ máa ń fi òdodo sábẹ́ àwọn sọ ẹ ní sòdodo olùkọ́ lọ́wọ́ ọba ayàpọ̀ alẹ́kọ̀ọ́ ti máa ń kóòtù ẹ máa ń rò pé bóyá wà dàní àgbà blọ́gà sórí n tó bá yí ẹ jẹ tó bá yí gbogbo yín jẹ tẹ́ ń ṣàbòsí yẹn tẹ́ máa ń fòdodo sábẹ́ àwọn sọ tẹ́ kí lè sòdodo ọlọ́run ló sọ pé kò ní dáa fún yín àìní gbogbo àwọn tó tún pè ṣáà tó máa ṣiṣẹ́ pé fún yín pé kò ní dáa fún yín kò ní jẹ yín ìgbà máa fún yín ni ó mọ̀ pé tọ́lọ́run sọ nìyẹn ọlọ́run wa dẹ̀lẹ̀ fáwọn ẹni tí ó ṣàbòsí tó dúró déédéé ọlọ́run wa ń dẹ̀lẹ̀ fún wọn ẹ̀yin wa ń bínú ìgbà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti máa fún mọ́ yín ni àtàwọn tó ń ràn yín lọ́wọ́ ìgbà máa fún mọ́ wọn gbogbo nǹkan máa táìtì fún wọn torí pé alábòsí làwọn náà wọ́n rí pé ń ṣàbòsí wọn wá ń kún yín lọ́wọ́ lórí àbòsí tẹ́ ń ṣe ọlọ́run bá máa fúnlẹ̀ mọ́ wọn á fúnlẹ̀ lé mọ́ wọn kò ń ṣèpè o ọlọ́run ní alladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu lin-nasi fil kitab ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inun àìdá fún ọlọ́run ní ẹ̀yin wọ́n ní ọwọ́ gbẹ̀yìn ni mo mú ọlọ́run ní ẹ̀yin tẹ́ ń fòdodo sábẹ́ àwọn sọ tẹ́ lè sòdodo tẹ́ ń fi òdodo pamọ́ tẹ́ lè sòdodo ọlọ́run ní ulaika ẹ̀yin yẹn yẹ̀lì anuhumullahu ẹ̀yin yẹn làwọn ọlọ́run níjó dá fún ẹ̀yin àmà ṣépè fún pé kò ní jẹ́ yín ayé yín ò ní dá ẹ̀rọ òdodo ẹ̀ lè sọ ẹ̀ wá ń ṣàbòsí ẹ̀ fi òdodo sábẹ́ àwọn sọ. ẹ wo pè fún un tó bá mọ̀ pé àwọn ò rí bẹ́ẹ̀ ni mo ní tí wọ́n bá bí wọn dá tí wọ́n bá tó bẹ̀ sẹ́ kí wọ́n wá sọ̀rọ̀ àwọn Ahmadu Tijani àwọn ọ̀rọ̀ wọn tó jọ má ti àwọn Ibn Arabi tí wọ́n lọ mú ní jìnnàjìnnà kí wọ́n wá fi sọ̀rọ̀ nípa àwọn bàbá wọn tí wọ́n bá bí wọn dá tí wọ́n bá tó bẹ̀ ṣe bí wọ́n mọ̀ Jawahirul Ma'ani so ṣe bí wọ́n mọ̀ Jawahirul Ma'ani ni mo ní tí wọ́n bá tó bẹ̀ tí wọ́n bá bí wọn dá ni mo sì ń sọ tí wọ́n bá bí àfa rẹ̀ dá mo sì ń sọ tí wọ́n bá bí àfa Imran Eleha Daa tí wọ́n bá bí wọn dá tí wọ́n bá bí wọn dá mo sì tẹnu mọ́ tí wọ́n bá bí àfa Imran Eleha Daa èmi Elman Yusuf mo sọ mo ní kò sẹ́nì kankan nínú yín tó lórí gbígbóná tó mi sẹ́ẹ̀ téèyàn bá kàn ń farabalẹ̀ fún yín ni so mo lè má ṣépè fún wọn yìí nídìí ẹ̀ mo lè má bu wọn yìí nídìí ẹ̀ but mo ní tí wọ́n bá bí wọn dá tíra níwájú mi yìí tí wọ́n bá bí wọn dá Ahmadu Tijani ló sọ àwọn ọ̀rọ̀ tí ń bẹ ńbẹ̀ tí wọ́n bá bí wọn dá wọ́n sì mọ̀ pé ọ̀rọ̀ tí ń bẹ nínú bí ọ̀rọ̀ Ahmadu Tijani ni tí wọ́n bá bí wọn dá kí wọ́n wá kà jáde fáwọn èèyàn ipò òkè ìgbàgbọ́ àwọn Ahmadu Tijani ìgbàgbọ́ àwọn Abu Yazid al-Bistami ni o táwọn náà sì sọ pé tó bá nírú gbàgbọ́ wọn kèfèrí ni so ibi tó ti mọ̀ ní wípé ọlọ́run ọba ò fi pẹ́pẹ́ ó wà lórí òdodo ò sí lórí òdodo kò fi kẹ́ àwọn èèyàn ó mọ́ tó gbá rẹ̀ ní Ar-Rahmanur Rahim àwọn àfáàsọ ipò ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run wọ́n ní àjọkẹ́ ayé ní ma yóò kẹ́ gbogbo èèyàn láyé so ó kàn lè kẹ́ra wọn ó kàn lè kẹ́ wọn jura wọn lọ ni but àwọn kan ti wà dá sí pé àwọn ọlọ́run bó kẹ́ lálùkìámà ọlọ́run bó ní káwọn kan lálùkìámà kó mọ́ ṣàfiwá sínú àwọn ẹni tí ó kẹ́ so kó má jẹ́ ká kàn àgbákò táfi wà nínú àwọn ẹni tí ò ní kẹ́jọ́ mi dàlùkìámà so táfi wà nínú àwọn tí wọ́n ṣe kí ni tí ò ní kẹ́ níjọ́ ká má wà kó yọ wá kó nínú àwọn ẹni tí ò ní kẹ́jọ́ mi dàlùkìámà so tọ́ báyìí ń sìn pẹ̀lú àwọn jàǹbá táfà rẹ̀ ṣe nú àwọn ọ̀rọ̀ súfí ǹjẹ́ tá bá fẹ́ gbé sórí àyà tó ń lò ó ǹjẹ́ ó yẹ kí àfà rẹ̀ tiẹ̀ rí ìpín kankan nínú orí ọlọ́run ọba lórílẹ̀ ayé ǹjẹ́ ó yẹ kí àfà rẹ̀ àfà Imran Eleha ǹjẹ́ ó yẹ kí wọ́n tiẹ̀ rí ìpín kankan ǹjẹ́ ó yẹ kí wọ́n rí ìpín kankan nínú orí ayé so wa al yastahiqqu min ni'matillahi shay'an bi dhulmihi li hadhihi al-umma ghishan lahum ǹjẹ́ àfà rẹ̀ lẹ́tọ̀ọ́ sí nǹkankan nínú ìdẹ̀ra ọlọ́run ọba pẹ̀lú àbòsí tí wọ́n ṣe fáàlù umma yìí láti fi jàǹbá wọn nípa ọ̀rọ̀ àwọn Ibrahim Inyas àti Ahmadu Tijani tí wọ́n bá bí wọn dá mú sọ́sẹ́ ní kí wọ́n jáde wá sọ̀rọ̀ àwọn Ahmadu Tijani tí wọ́n ń sọ̀rọ̀ ní tí wọ́n ń ṣàdúrà fún nínú ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ àwọn Abu Yazid al-Bistami tí wọ́n bá bí wọn dá tí wọ́n bá bí àfà Imran Eleha Daa tí wọ́n bá bí àfà Imran Eleha Daa ọmọ ẹgbẹ́ mi ò ṣépè fún wọn látẹ̀kẹ́ wọn kàn ṣépè mi ò nídìí ìyàtọ̀ tí ń bẹ láàrin mi àti ẹnu ìyìn nídìí kí n ṣe pé fún wọn tí wọ́n bá bí wọn dáa ni mo sọ pé Elman Yusuf ní ustaz afa wọ́n ní tí wọ́n bá bí yín dáa lọ sọ̀rọ̀ àwọn Ahmadu Tijani mo fi alọ́bàáyọ̀dà mo fi búra tètè àfà Imran Eleha ò bá kún lọ́jọ́ òun tètè wọn ò bá kún má pè mí ló kọ̀ mí má pè mí ló kọ̀ mí má ìjó kọ̀ mí má tètè wọn ò bá kún etí wọn ò kún báyìí ni tí ó sì máa jò dànù etí wọn ò kún fọ́rọ̀ tí ó sì máa dànù tí ó sì máa jò dànù báyìí wallahi alazim
etí wọn kún fọ́rọ̀ débi pé àwọn èèyàn sọ fún wọn pé bàbá yìí ṣáàlù súnà tẹ pé wọn ò ń gbà táwọn Ahmadu Tijani wọ́n ti di kèfèrí bí àwọn àbùyẹ̀ sí tàbí sọmítẹ́lẹ́ni tó bá wà ní orí ìgbàgbọ́ wọn ti di kèfèrí àmọ́ tá à ń sọ lọ́fà balẹ̀ fa mo ti sọ fún wọn láti December bíi January ìgbà wọn rò pé báyìí eré là ń bọ̀ ṣe orúkọ bá wàdà là ń bọ̀ ṣe gbogbo àwọn kẹ́tẹ̀kẹ́tẹ́ tó ń sọ àkàn rí gbogbo àwọn eléyìí rò ní Saheed Shittu wallahi alazim mo fi alọ́bàáyédà mo fi búra lọ ní káfà rẹ̀ lọ sọ bí mo ṣe sàn. So ibi tó ti mọ̀ pé Ọlọ́run bò fi pé bẹ́ẹ̀ o wà lórí òdodo ò sí lórí òdodo kò fi pín àrísìkì so kò fi pín àrísìkì ẹni tó bá wọ Ọlọ́run bá ní í ṣe ìjẹ̀mú rẹ̀ ní fífẹ́ fún lórílẹ̀ ayé ẹni tó bá sì wù yóò ṣe kíni yóò pín máa lọ́wọ́. Fir'aun la'natullahi alayhi agna min ustadhik wa ant. So Fir'aun ní lọ́lá ju àfá rẹ̀ lọ àfá Imran Eleha ṣé Fir'aun ṣe òdodo ṣé Fir'aun ṣé Fir'aun ṣe òdodo ṣé Fir'aun ó ṣòdodo. Pastor Adébóyè yóò ra àfá rẹ̀ látòkè délẹ̀. Pastor Adébóyè bàbá Adébóyè yóò ra àfá rẹ̀ látòkè délẹ̀ tó ti bó ṣe jẹ́ kírísítẹ́nù. Yóò ra ilé kéwú àfá rẹ̀ látòkè délẹ̀, yóò ra ilé àfá rẹ̀ látòkè délẹ̀. Kódà yóò ra àwọn gan yóò tún kú chẹ́ńjì ní Pastor Adébóyè kèfèrí sì ni. Ọ̀nà bá sọ wọn pé òun fi pé òsìmí òun fi pín ọrọ̀ ayé aláìmọ̀kan olódo burúkú olódo tí bí Joshua tó kúnjò ní ká ló bá sì wà láyé yóò price àfá rẹ̀ gbogbo tó bá nínú dúkìá yóò rà àti skùn wọn gbogbo ẹ̀ yóò rà tí chẹ́njú ó sì kù nú owó rẹ̀ kó lè bá mọ̀ pé owó kọ́ òsìmí kọ́ Ọlọ́run bá